wo yàyà ẹ̀yọ́ ọmọ Olúmọ ọmọ ìyá Àdùnní ọmọ ìyá Àdùnní o kíkú má pa ọmọ ìyá mi ọmọ ìyá Àdùnní. Ògógógó lòun agogo ró pọ́nlá lòun bàtà o Òṣùpá akéwì mo tún ti dé bí iṣẹ́ mi o mo dé wẹ́rẹ́wẹ́rẹ́ bí èjì alẹ́ o mo dé kùtù àì bí èjì ìyálẹ̀ ta mo dé nítorí ọmọ ọlọ́jọ́ bí òní o bówó ẹ̀ mọ́ kó jíire lò pọ́lẹ́ o mo ní bó bá hùwà fèrè máa jókòó jíire ní sàárẹ̀ bówó ẹ̀ mọ́ kó jíire nígbó bó bá wà fèrè máa jókòó jíire ní sàárẹ̀ o bẹ́ẹ̀ mọ́ jíire bí ò jíire mi ò mọ̀ bí Dáúdà Olúwaṣẹ́gun Àyìnà bá ti jíire àbùṣebùṣe mo bá ọ lóye mo pè ọ lóòkọ ó kọ lápè ládéládé èmi bá ọ lóye mo pè ọ lórúkọ o mo lórúkọ lápè lọ́balọ́ba ọmọ Salaudeen Àyìnà sẹ́ńbẹ̀ ńlẹ̀ ní àbòròdè ọmọ àwọ̀wọ̀ Àyìnà mọ́ gbọ́ o ọmọ wọn lẹ́gbàá lákẹ́sà níṣẹ́lẹ̀ bàbá tó bí ọlọ́mọ bàbá Anna tí mo ní kó gbéra ńlẹ̀ kó dìde bàbá Akil máa gbọ́ o bàbá Anas náà ni mò ń kí lọ́wọ́lọ́wọ́ bàbá Anna ni mo ní kó gbéra ńlẹ̀ kó dìde bàbá Anamu òkú ọdún o olówó orí Rashida iná ṣe bẹ́ẹ̀lẹ̀ ní àbòròdè àṣẹ ìsàmọ́dún o bó bá dọ̀dún rógbó bó bá dọ̀dún obì àyàn ọdún kan ọmọ ní dé ká mọ́ ṣe rọ́ọ̀mù obì lórí àtẹ ara pápá lábẹ́ tìbí kíjà lábẹ́ ẹ̀sìn òjòjò níṣòwò pọ́nmọ́lé náà jà kókókó lárọ̀ tá lè ó mọ ọbẹ̀ ìran ọbẹ̀ níbẹ̀ ṣó àṣẹ ìsàmọ́dún ọmọ agbólé balógun olójó lójú fèrè wa o lágòdò sani sẹ́lẹ̀ bàbá tó bí ọlọ́mọ lẹ́gbàá lákè o mọ ní fọ́dún èyí sòpin lágbára ọlọ́run ọba mo wá nílé iye tó bí ọlọ́mọ ẹ̀gbádùn ní sẹ́lẹ̀ o lọ́gàá orílẹ̀ lágbólé sọ́ba lójú sani sẹ́lẹ̀ iye tó bí ọlọ́mọ nílé ọ̀gá ńlá o nísàlẹ̀ ọ̀tún o mọ ní fọ́dún èyí sòpin lágbára ọlọ́run ọba ẹ̀gbọ́n rí àtàtà ló pè mí sórí àgọ́ Ibrahim àná lónìí ó ní Òṣùpá akéwì bọ́ sí gbàgede mọ́ bọ̀ wá bá mi kọ́mọ lọ́jọ́ bí òní o wá bá ń kábùrò mi ìkókó ọdún múlíkàtà iná o àtọkọ rẹ̀ Jamiu kọ́mọ láfẹ́ àwọn náà ní ìmọ̀ kìọ́ ní méje mẹ́jọ Kúdírátà iná ní ìmọ̀ kìọ́ ó ló ti sọdún èyí òwú ni ó ló ṣe tẹ̀mí sí i nínú owó nínú ọ̀la nínú àìkú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ wọ́n ní bọ́ọ̀dẹ palọ̀ bàbá tó bí ọlọ́mọ ṣó wá ní ìmọ̀ ní ṣó Olúwaṣẹ́gun ṣó ní ìmọ̀ ní ṣó ń palọ̀ bàbá tó bí ọlọ́mọ ẹ̀gbá níṣẹ́lẹ̀ o ọmọ Lúmẹ̀sì má lànà ó lànà títí o tó fi dé Jẹ̀bú Ẹ̀gbá ọmọ èrò lọ́ka gbogbo ọmọ Olúgbọ́njọ bí ọmọ àṣẹ tí mú mi kíkan Ẹ̀gbá ọmọ yùmùyùmù ọmọ yùmùyùmù kúkú lóró òkè ọmọ Lísà bí ọmọ gbogbo àkàlà ọba márùn níbẹ̀ lóde Ẹ̀gbá lákẹ́mẹ́ bí gbogbo wọn ni wọ́n dádé Olúmbàrà ọba ni Gbàgúrà ọba ni Ọ̀ṣìlẹ̀ ọba ni Olówòdù ọba ni Alákẹ́ Ẹ̀gbá kọ́sẹ́ bẹ́ẹ̀ lálàáfíà ara ọba ní ìṣe ẹ̀mọ́ pé bọ́ ti ṣe mọ́kà náà ṣe lóde Ẹ̀gbá lákẹ́ wọ́n mú mi sẹ́mi mọ́kà ẹ̀yìn mo dògún lóde Ẹ̀gbá lákẹ́ sẹ́rọ̀ pọ́pá ni ó wá dẹ́lẹ̀ kínní o mo ní kẹwàá fòrò yan mi lè yín jọ sí ẹni gúnyán lẹ́bẹ́ kí n ro kakán mi níjọ mo gúnyán lẹ́bẹ́ tán mo ro kakán mi níjọ kàkà kí wọ́n fòrò yan mi pẹlẹbẹgì ni wọ́n gbélé mi lọ́wọ́ o ó dẹ́lẹ̀ kejì ẹ̀wẹ̀wẹ̀ èmi ní kẹwàá fòrò yan mi lè yín jọ sí ẹni gúnyán lẹ́bẹ́ kí n ro kakán mi níjọ mo gúnyán lẹ́bẹ́ tán mo ro kakán mi níjọ kàkà kí wọ́n fòrò yan mi pẹlẹbẹgì ni wọ́n gbélé mi lọ́wọ́ o ó dẹ́lẹ̀ kẹta ẹ̀wẹ̀wẹ̀ èmi ní kẹwàá fòrò yan mi lè yín jọ sí ẹni gúnyán lẹ́bẹ́ kí n ro kakán mi níjọ mo gúnyán lẹ́bẹ́ tán mo ro kakán mi níjọ kàkà kí wọ́n fòrò yan mi pẹlẹbẹgì ni wọ́n gbélé mi lọ́wọ́ o àṣẹ wọ́mù lòrò ókè o mọ́ nínàmùnàmù kúkú lòrò ó kù ìwọ lọmọrò pàgé ọmọrò pa ọpẹ ọmọrò pa Gbàgúrà náà kó kílé àwọn bàbá tó bí ọlọ́mọ àṣẹ ìsàmọdún o Ẹ̀gbá ni mo dé o tí mo sẹ́yìn orò kí n sátẹ́gùn mọ́nù o ọmọrò pàgé ọmọrò pa ọpẹ ó mọ ní fọdún èyí sòpin lágbára Ọlọ́run ọba ó wá dílé iye tó bí ọlọ́mọ Ẹ̀gbádò ní sẹ́lẹ̀ o
ọmọ olómù àpèrán ọmọ lọ́rọ̀ agogo dẹ̀ ọmọ ọ̀gá orílẹ̀ o lẹ́gbàdo sáníṣẹ́lẹ̀ yèyé tó bí ọlọ́mọ mo ní kó mọ gbọ́ bí ti kó kí ilé àwọn yèyé rẹ̀ ọmọ owó yẹlé o ọmọ ogun yẹta òtòṣì oyọ́mọ ènìyàn òtòṣì ló sunkún lọ́jà àwọn afẹ́rin sí polówó lè bàbá tí ẹ bá ṣubú ariwo gbé ní mọ́ta ta ní ìṣẹ́wù kó wá wí o ìṣe òmòwúwọ́ mẹ́bọ̀rọ̀ ló mú wọ èdìgbò ọmọ bàbá tẹ̀bí tààrẹ ìtókìlómi wọn lóde gbò ọ̀tàrà lómi àwọn ọ̀fà òkú ló yẹ lẹ́jọ́ bàbá wọn kú sóko ó dàá pọn òkú dọ̀rọ̀ sí balẹ̀ lọ́rùn lé àwọn yèyé ẹ̀bẹ́yìn lọ́mọ ọ̀rọ̀ yalu ni ọ̀rọ̀ yá kẹ́kẹ́ ọ̀rọ̀ yalu ni ọ̀rọ̀ yá kẹ́kẹ́ náà kó kìlí àwọn yèyé rẹ̀ ọmọ akẹ́kọ̀ọ́ kàkà máa gbọ́ ọmọ akẹ́kọ̀ọ́ kọ́ lọ́rọ̀ gbàgbọ́ bó lọ́rọ̀ bá bọ́ kí lọ lọ́rọ̀ fẹ́ sí ilé àwọn yèyé tó bí ọlọ́mọ ọmọ wọn lẹ́gbàdo òye wa á ṣe ìsàmọ́dún o bó bá dọ̀dún rógbó àgbó bó bá dọ̀dún obì àyàn mo lọ́dún kan ọmọ ní dẹ́ka mọ́ ṣe rọ́mọbì lórí àtẹ àsọdúnmọ́dún ní ìsàwọ̀ àsọdúnmọ́dún o àṣòròmòrò mo lọ́sọ̀ròmòrò ní ìsàwọ̀ àṣòròmòrò Olúwaṣẹ́gun ó ti sọdún èyí òwú ni ó ṣe tẹ̀mí sí nínú owó nínú ọlá nínú àìkú tí ṣe balẹ̀ ọ̀rọ̀ olówó orí Ràṣídà iná o mo ló kú ọdún okú yé dùn àwọn ẹ̀gbọ́n rẹ̀ ló pè mí sórí aago àwọn náà nìyàn wọ́n ní Òṣùpá Akéwì gbéra ńlẹ̀ kó dìde mo bọ̀ wá bá wa kọ́ ọmọ lọ́jọ́ bí òní o ẹ̀gbọ́n rẹ̀ pàtàkì ló pè mí sórí aago ó ní Òṣùpá Akéwì gbéra ńlẹ̀ kó dìde mo bọ̀ wá bá mi kàbúrò mi ẹ̀gbọ́n rẹ̀ Ibrahim Àìná ló ní mọ́ kí ọ méje Múlíkàtà iná o àtọkọ rẹ̀ Jàmíù Kọ́mọláfẹ́ àwọn náà ní ìmọ̀ kí iyọ̀ Kúdírátà iná ló kú ọdún o wọ́n ló kú yédùn wọ́n ló mọ̀ ní fọ́dún ìsòpin lágbára Ọlọ́run ọba wọ́n ní happy birthday to you o Olúwaṣẹ́gun Dáúdà iná tí sọjọ́ bí lónìí mo wá kí kórí jẹ́ kó o pẹ́ láyé o kó dàgbà kó dògbó lágbára Ọlọ́run ọba. ọmọ ìyá Àdùnní ọmọ ìyá Àdùnní o kíkú má pa ọmọ ìyá mi ọmọ ìyá Àdùnní.